Ṣé ẹ ti gbọ́ ohun tílé-ẹjọ́ ṣe fún mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè Nàìjíríà? Adájọ́ ilé-ẹjọ́ gíga kan nílùú Àbújá, James Omotosho, ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ti sọ mínísítà fún ọ̀rọ̀ iná lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀, Saleh Mahmood, sẹ́wọ̀n ọdún márùndínlọ́gọ́rin lórí ẹ̀sùn ìwà ọ̀daràn, ìjẹgúdújẹrá àti ìpàṣípààyọ owó tó lé ní bílíọ̀nù náírà. Ilé-ẹjọ́ ní Mahmood jẹ̀bi ẹ̀sùn 12 tí àjọ EFCC fi kàn án nígbà tí adájọ́ sọ pé àjọ náà fi ẹ̀rí tó dájú múlẹ̀ dáadáa níwájú ilé-ẹjọ́. Adájọ́ Omotosho pàṣẹ pé kí gbogbo ìdájọ́ ẹ̀wọ̀n náà máa lọ ní tẹ̀léǹtẹ̀lé kì í sì ṣe ní àpapọ̀, èyí tó mú kí ọdún ẹ̀wọ̀n náà jẹ́ márùndínlọ́gọ́rin lápapọ̀. Adájọ́ Omotosho ṣe ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 7 lórí ẹ̀sùn 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 11 àti 12 láìsí àǹfààní fún Mahmood láti sanwó ìtanràn. Ó tún jù ú sí ẹ̀wọ̀n ọdún 3 lórí ẹ̀sùn 4 pẹ̀lú àǹfààní owó ìtanràn mílíọ̀nù 10 náírà, nígbà tó fún ní ọdún 2 lórí ẹ̀sùn 5 láìsí àǹfààní owó ìtanràn. Adájọ́ náà sọ pé àìsí Mahmood nílé ẹjọ́ lásìkò ìdájọ́ jẹ́ ìgbésẹ̀ àmọ̀ọ́mọ̀dá láti dá ètò ìdájọ́ dúró. Lẹ́yìn èyí, adájọ́ Omotosho pàṣẹ pé fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pẹ̀lú Interpol láti fi páńpẹ́ òfin gbé Mahmood níbikíbi tí wọ́n bá ti rí, kí wọ́n sì fi lé àwọn àjọ ẹ̀ṣọ́ ọgbà ẹ̀wọ̀n Nigeria Correctional Service lọ́wọ́ láti bẹ̀rẹ̀ sáà ẹ̀wọ̀n náà. Ilé-ẹjọ́ tún pàṣẹ pé ìdájọ́ náà yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ tí wọ́n bá mú un. Bákan náà, adájọ́ pàṣẹ fún ìjọba láti gba gbogbo owó náírà, owó ilẹ̀ òkèèrè àti dúkìá tí wọ́n ti rí pé ó ní í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn náà pẹ̀lú àwọn ilé rẹ̀ ní Àbújá tí wọ́n so mọ́ orúkọ rẹ̀. Ó tún pàṣẹ pé Mahmood gbọ́dọ̀ san ìyókù owó nínú bílíọ̀nù 22 náírà tílé-ẹjọ́ rí pé wọ́n darí kúrò nínú owó iṣẹ́ iná mọ̀nàmọ́ná Mambila àti Zungeru. Ó yẹ kó rántí pé wọ́n gbé Mahmood tó ṣiṣẹ́ lábẹ́ ààrẹ àná Muhammadu Buhari wá sílé ẹjọ́ ní oṣù keje ọdún 2024 lórí ẹ̀sùn ìpàṣípààyọ owó, ìwà jẹgúdújẹrá àti ìwà ọ̀daràn.